Ọmọlúàbí Progressive ṣàbẹ̀wò sọ́dọ̀ Sẹ́nitọ́ Ògúnwálé nílùú Òṣogbo. Ní báyìí tí àwọn èèyàn ìpínlẹ̀ Ọ̀ṣun ti múra sílẹ̀ fún ìdìbò gómìnà ọdún 2026, àwọn ikọ̀ Ọmọlúàbí Progressive State Coordinating Team ti ṣàbẹ̀wò sọ́dọ̀ ọ̀kan lára àwọn aṣíwájú ẹgbẹ́ ADC nípínlẹ̀ Ọ̀ṣun, Sẹ́nitọ́ Felix Kọ́láwọlé Ògúnwálé. Àwọn ikọ̀ ọ̀hún tí alága wọn Alhaji Isa Adésíjì Azeez Kòsòdí ṣàbẹ̀wò sí Ògúnwálé, ẹni tí gbogbo ayé mọ̀ sí Jùmọ̀kọ́, nílé rẹ̀ nínú GRA nílùú Òṣogbo. Lásìkò ìpàdé náà ni wọ́n ti gbóríyìn fún Ògúnwálé fún ìmọ̀ púpọ̀ tó ní nínú òṣèlú àti ipa tó ti kó nínú òṣèlú ìpínlẹ̀ Ọ̀ṣun. Bẹ́ẹ̀ ló tún jẹ́ òpó kan pàtàkì tó di ẹgbẹ́ ADC mú. Alhaji Azeez sọ pé pàtàkì àbẹ̀wò náà ni láti mú kí ìbáṣepọ̀ tó dánmọ́rán túbọ̀ wà láàrin àwọn ọmọ ẹgbẹ́ náà nípínlẹ̀ Ọ̀ṣun àti láti gba ìmọ̀ràn lọ́wọ́ àgbà olóṣèlú náà ṣáájú ìmúrasílẹ̀ fún ìdìbò tó wà níwájú. Nínú ọ̀rọ̀ rẹ̀, Sẹ́nitọ́ Ògúnwálé fi ìdùnnú rẹ̀ hàn sí àbẹ̀wò ọ̀hún, ó sì rọ̀ wọ́n láti tẹ̀síwájú nínú àfojúsùn wọn kí wọ́n sì ṣe ara wọn lọ́kàn láti pèsè ìjọba tó dúróore fún àwọn èèyàn ìpínlẹ̀ Ọ̀ṣun.